tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ìyá mi bàbá mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Amingo ti sọ̀rọ̀, ìyẹn Professor Abdullahi Amingo. Bẹ́ẹ̀ ni o, ó ní Nàìjíríà ó ti dópin láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. Bẹ́ẹ̀ ni wọ́n ló ti dópin ní renegotiation, reformation. Ó ní kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́, pé Nàìjíríà ti dópin tipẹ́tipẹ́ tí gbogbo wa ò bá dẹ̀ gbàgbé ìyẹn 1914 amalgamation, èyí tó kó gbogbo Ìgbò, Yorùbá, Haúsá tó kó wọn papọ̀ sójú kan. Àpọ̀dà wèrè lẹ́ni tó kó wa pọ̀ sójú kan, torí à ń ṣe nǹkan kan náà. Torí àti nǹkan kan náà, frustrated people ló kó sójú kan yìí. Ẹ wo, ó ti wá láwọn Amingo Abdullahi ó ti sọ̀rọ̀. Ó ní iṣẹ́ rí, Amingo Abdullahi jẹ́ lára àwọn àgbà Fúlàní. Tá a bá sọ pé àgbà Fúlàní, àgbà Fúlàní tó ṣe gbòógì, tó jẹ́ pé ó mọ gbogbo ìtàn, ó mọ ìtàn ìṣẹ̀ǹbáyé. Ó dẹ̀ tún jẹ́ former vice chancellor fún Ahmadu Bello University, ìyẹn ní Zaria. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wá láwùn. Amingo Abdullahi ti sọ̀rọ̀. Ó ní ṣé ẹ rí, Nàìjíríà ti expire láti bí ọdún mẹ́wàá sẹ́yìn, and that is what 2014. Bẹ́ẹ̀ ni 2014 ló ti expire. Ìyẹn amalgamation tí wọ́n ṣe after 100 years. Bẹ́ẹ̀ ni after 100 years ó tẹ̀síwájú. Ó ní nígbà tí àwọn British tán kó wa pọ̀, tó dà wá sójú kan, bẹ́ẹ̀ ni tó wá sọ wá di Nàìjíríà. It was on the projection that the people will develop. Gbogbo èrò wọn ni pé wọ́n máa padà wá dìde, wọ́n máa di nǹkan gidi, wọ́n máa develop. Ìlú táwọn kó àwọn èèyàn pọ̀ yìí, ó máa padà di ńlá. Dey play. Kọ́ran kó fi di ńlá, ó fi di corrupted country ni. Bẹ́ẹ̀ ni, ó ní 100 years amalgamation ó ti end. So kí wá ló wá kù bí kò ṣe pé ẹ jẹ́ kó ní kálukú wá lọ lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo àwọn àgbààgbà Fúlàní gan wọ́n ti ṣetán láti lọ. Ẹ jọ̀ọ́ kí lẹ wá ń dá wa dúró fún? Ẹ pín orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Èyí tá a ṣẹrú Fúlàní ti tó. Bẹ́ẹ̀ ni tá a ṣẹrú Fúlàní ti tó, a ò ṣe mọ́. Ẹ fún wa lómìnira wa, ẹ jẹ́ ká lọ lọ́tọ̀. Kódà Amingo Abdullahi jẹ́ kó yé wa pé ṣé ẹ rí, ìgbà tí wọ́n máa dá Nàìjíríà lẹ̀, ìyẹn ní 1914. Ó ní 1914 ni wọ́n dá Nàìjíríà lẹ̀ yìí. Nígbà tó máa dálẹ̀, ó láwọn àgbààgbà mẹ́fà. Bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà mẹ́fà ni wọ́n jọ dálẹ̀. Ìyẹn àkọ́kọ́, Sultan ti Sokoto. Bẹ́ẹ̀ ni Sultan of Sokoto that period. Bẹ́ẹ̀ ni ìyẹn Shehu of Borno, ìyẹn nígbà yẹn náà. Bákan náà Aláàfin Ọ̀yọ́ ọmọ Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà, ikú bàbá yèyé o. Mo kí yín o bàbá. Bákan náà Obong of Calabar. Bẹ́ẹ̀ ni o, and the other people onítòhun ti gbàgbé, torí ṣùgbọ́n márùn yẹn òun dá wọn mọ̀ dáadáa. Ó láwọn tọ́jọ́ jókòó nìyẹn o, tọ́jọ́ wò pé ẹ jẹ́ ká lọ fún ìtẹ̀síwájú. Ibẹ̀ ló ti di Lagos jáde. Southern Nigeria àti Northern Nigeria ló fi di ẹ̀yà mẹ́ta o. Ibẹ̀ ló ti kó àwọn ẹ̀yà mẹ́ta jáde. Nígbà yẹn àwọn náà ti dẹ̀ kọ́ńkà 1903. Ìkan tó di pọ́n gba 1914 colonial master, ìyẹn Britain, tó fi wá kó wọn lẹ́rú látọwọ́ ìyàwó wọn Lord Lugard tó sọ Nàìjíríà ní Nàìjíríà. Èpè ló yẹ kó gbà, torí ojoojúmọ́ ló ń jíríyà, kò sí nǹkan kan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ọ̀kan ló jáde lóyún, Professor ẹ ò parọ́, ẹ mọ̀ tán. Ẹ mọ̀ tán, ẹ fi kò ní. Kódà ó ti fi jẹ́ kó wá pé pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí, ṣé
ẹ dárúkọ àwọn terrorists. You are right in what you said o, because terrorist Buhari your brother is no more in power. Ẹ gbọ́ wọn ni at least bàbá yín ẹbí yín ẹ̀gbọ́n yín Buhari tó wà ń bẹ́ẹ̀ náà òun náà kò ságbára lọ́wọ́ ẹ̀ mọ́. Kí wá lóde tó fi ń hòdì Nnamdi Kanu? Ó ní kó sòótọ́ fún wọn o, kí lóde tó fi ń hòdì Nnamdi Kanu dọ́rìn ìgbà ayé Buhari tó fi jẹ́ pé kò fẹ́ kí Ìgbò lọ lọ́tọ̀. Bẹ́ẹ̀ lọ́kàn ní wo òun sì dúró lórí ọ̀rọ̀ ẹ̀ o, ṣùgbọ́n parliamentary system of government wọ̀nyí tí wọ́n ń gbé wọlé náà gbogbo àwọn northerners wọ́n ti ń fọhùn síta is like ó ti sú àwọn náà. Bẹ́ẹ̀ ni ó ti sú àwọn náà o. Gbogbo àwọn ọ̀dẹ̀ yìí dáa. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀dẹ̀ tí wọ́n sọ pé wọ́n Nàìjíríà ẹ jáde kẹ́ wá wo ìyà tó ń jẹ wá. Ṣé ẹ sì fẹ́ jókòó sí wọ́n Nàìjíríà ni? Wọ́n Nàìjíríà yóò wọ́ọ̀kì mọ́. Àwọn èèyàn tí understand o mọ̀ understand pé Yorùbá half educated. Bẹ́ẹ̀ ni Yorùbá half educated kò ṣe pé half gan. Tó bá ti dọ̀rọ̀ pé kéèyàn kàwé Ọlọ́run fún wa pé Yorùbá gbogbo nǹkan la ní débi wípé ara àwọn nǹkan àlùmọ́ọ́nì wà yìí ni àwọn aráabí wèrè yìí ní, tó fi jẹ́ pé wọ́n ti mọ̀ pé tá a bá lọ tá a bá pín kò sí nǹkan tó fẹ́ jẹ́ èrè tàwọn náà mọ́. Wọ́n ti mọ̀ pé tá a bá pín kí ni wọ́n fẹ́ gain, kí ló fẹ́ gain? Tó ní kálukú bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí ní táwọn Fúlàní fẹ́ máa control mọ́ ìgbà tí wọn ò ní kankan. Ọ̀kan ló jáde tó bi wá pé ńgbà tá arákùnrin sọ̀lẹ̀ ńgbà tí Buhari wà lórí oyè kí ló dé tí kò sọ gbogbo eléyìí báyẹn, kí ló dé tí ò sọ gbogbo eléyìí báyẹn. Ọ̀kan ló ní Professor Amingu Abdullahi mo gbádùn ẹ jàre, ó ní going separate will be the best solution. Tó ní kálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ló máa jẹ́ pé òun ló máa mójútùú wá nítorí pé ó ti sú oníkálukú. Thank God lára àwọn northern Nigeria's politician elders yìí òun gan ó mọ̀ wípé kò sí kankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó mọ̀ pé 2014 amalgamation ti stop tipẹ́tipẹ́. Kí wá ló ń hòdì wá, kí ló fẹ́ fi hòdì wá? Ẹ̀pin orílẹ̀‐èdè yìí ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Èyí tá a ṣẹrú ti tó. This Nigeria is no fucking working again. Ṣé rí amalgamation tẹ́ ló ń ṣe yìí? On God lẹ́wà o, nítorí a ò rí amalgamate anything. We want to go our separate way. Ẹ̀yin tèmi ẹ bá mi like, ẹ̀yin yá mi bàbá mi ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ni o. No retreat, no surrender la fi sọ pé ó dàbọ̀.